Wo Mary èyí tí mo ṣe láti àárọ̀ náà ó tó kí n tètè máa lọlé ṣùgbọ́n pé wọ́n máa ní ìjàkùmọ̀ kan kì í rìn lọ́sàn-án ẹni tá a bá béèrè kó gbọ́dọ̀ rìn rú so ẹ ká fi gbogbo eré tó kù sọ́la tó ti gbọ́. Túndé mi ti fẹ́ kó lọlé jọ. Mary ìwọ náà ló máa ń sọ pé ò láìkí máa rìn lálẹ́ o. Ìwọ náà mọ̀ pé mi ìfẹ́ kó máa rìn lálẹ́ lóòótọ́ bọ̀ ó yẹ kó mọ̀ pé ó ní reason tí mo fi ní kó má ti lọ sí náà. Okay, kí ni reason náà? Alright, Túndé o máa ń pè mí nífẹ̀ẹ́ mi ní gbogbo ìgbà ìfẹ́ mi ṣé lóòótọ́ lórí lè nífẹ̀ẹ́ mi lóòótọ́? Mary sórí gbogbo nǹkan tó sọ yìí tí ẹ kọ́kọ́ kó jẹ náà ṣé mo máa ń pè ẹ́ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ gangan ló ṣe rí bó ṣe wá látọkàn mi nìyẹn tó bá jẹ́ pé inú ṣe ṣíbi ìgbà ni ò bá rí bí mo ṣe nífẹ̀ẹ́ tó Ọlọ́run nìkan ló mọ̀ Ọlọ́run dẹ̀ nìkan ló lè ṣẹ̀rí mi ló mọ̀ bí mo ṣe nífẹ̀ẹ́ tó ìwọ la máa wá béèrè pé bóyá àwọ̀ nífẹ̀ẹ́ mi tó bẹ́ẹ̀ mi ṣe nífẹ̀ẹ́ o. àwọn yẹ kó mọ̀ pé mo nífẹ̀ẹ́ náà obìnrin ni mí a máa ń gbé ìfẹ́ wa sórí báyìí náà you can see it all over me. láyé àtijọ́ ayé àwọn ìyá wa ni. ti gbọ́ ẹ̀bọ̀ Túndé káàtì wá sọ pé olódì mi jáde láyé lálẹ́ yìí báwo ló ṣe máa fi. ẹsìn kíá ẹ gbà bẹ̀rẹ̀ lọ. sórí ẹkún náà mo tó báyìí ládùúrú nǹkan tí mo bá ń sọ kí tó kú mi. ṣé ẹ̀yin mọ̀ pé ẹni tó bá gbélé ló pò kú ẹni tó bá sọkún ẹni lásán ló pa. nǹkan tẹ̀ ń ṣe yé mi ò nífẹ̀ẹ́ sí o bàtẹ́ yìí máa ń ṣe báyìí ta ló fẹ́ rí àwọn lẹ́kún díẹ̀díẹ̀ o. ṣé lóòótọ́ ni Túndé kú? Ìrọ̀ ẹ sọ fún mi pé Túndé ò kú ẹ sọ fún mi pé ó kú. Èmi àti Túndé ò jẹ́ sọ báyìí. Òdòdì irú ẹ̀ ní ṣẹlẹ̀ sí wa ṣùgbọ́n jẹ́ kí n tètè máa lọ. Tó bá gbẹ́nu kò pè mí o. Take care. All right. Take care of yourself.
sùúrù. Ìwọ náà máa lọ sí mọ́tò pé ẹ̀rù yẹn sọ́nà. Rọra sá. Rọra. Túndé fẹ́ yàgbẹ́. Àìkọ́ lọ. Ẹ máa lọ. Ara kan ti máa ń sọ fún ẹ. Ẹ bá ń gbẹ́sẹ̀. Pẹ̀lẹ́. Láyọ̀ la máa gbọ́ sí wàhálà. Èèyàn máa ń lọ́kàn ni. Ó tilẹ̀ fún ẹ̀kọ́ lọ́wọ́ àbẹ̀rẹ̀. bá ṣẹlẹ̀ ṣàlàyé ẹ̀ fún mi ọkùnrin ni mí ìyàwó mi ló wà níbẹ̀ yẹn ṣàlàyé fún mi. ẹ mọ ọ̀rọ̀ yẹn ẹ jẹ́ ká rí àwọn ọ́fíìsì kalẹ̀ sọ̀rọ̀. sí bó ṣe fẹ́ jẹ́ kò sí nǹkan tó ń bọ̀ lókè tílẹ̀ ò gbà ọkùnrin ni mí ẹ ṣàlàyé fún mi máa understand. Mr. Tunde ṣẹlẹ̀ á gbìyànjú gan-an but unfortunately ìyàwó ti pass on. dókítà ọlọ́run ìbẹ̀ tá a bá jẹ́ pípa ẹ̀wọ̀n lọ. Mary mo kú o yé. ẹ̀yin àná wa ẹ pẹ̀lẹ́ ẹ kú ara fẹ́ra o ojú ò ní tì mí ohun tó ṣẹlẹ̀ yìí ní agbára ọlọ́run àní rúrú ẹ̀ mọ́ lẹ́ẹ̀kan sí ní agbára ọlọ́run ohun tó ṣẹlẹ̀ yìí kò ní ṣẹlẹ̀ mọ́ ṣé wá rí ìjókòó wa yìí ohun tá a bá wá ní wípé a fẹ́ gba ìyọ̀ǹda òkú Mary pé ẹ fún wa láàyè ká lọ sí
tó gbé wa wá nù. ẹ má bínú tìyín náà dá o ẹ náà ní kájú kú o àwa ti gbà pé bẹ́lẹ́dùn àti kọ́ọ̀nù mẹ́rin dé bus stop rẹ̀ lọ́bọ̀ọ́lẹ̀ yá bá jẹ́ pé wọ́n fi ṣàgbà níkọ yẹn mẹ́rin òkú báyìí àwa gbà fọlọ́ àmọ́ èyí tẹ́ ẹ wá tẹ́ ẹ lẹ́ẹ̀fẹ́ sìnkú ẹ dákun ọwọ́ ọ̀tá lẹ ti fẹ́ mọ o àbí bí wọn bá fẹ́ mọ ní ọ̀dọ̀ yín wọn a máa rí mọ lórí kọ ni. kò rí bẹ́ẹ̀ yẹn the picture ti ń fẹ́ kẹ́kẹ́ rírì àwọn òun ṣe bẹ́ẹ̀ nílé tiwa o tá a bá fẹ́ fẹ́ ọmọ a máa ń fẹ́ ní ṣùlọ́kà ni àbí bọ̀dà. bẹ́ẹ̀ni. ọdún ọ̀tá lẹ́yìn tí wàá fẹ́ Mary ní ṣùlọ́kà o. ẹ má bínú àbúrò wa ló fẹ́ nígbà tí ọ̀rọ̀ sì ti rí bó ti rí táwa sọ pé ìyàwó wa kọ́ náà ni ẹ̀bẹ̀ là ń bẹ̀ ń pé ẹ dákun torí Ọlọ́run ẹ jẹ́ ká lọ sí òkú rẹ̀ ẹ dákun. àwa ò fún yín lọ́mọ ẹ fẹ́ ọmọ lọ́dọ̀ tiwa ní ṣùlọ́kà o nítorí náà ẹ má sin òkú Mary àwa ò fún yín láyé àti sin Mary o àbí o pé mo ti wí. ẹ gbọ́dọ̀ sin èèwọ̀ ní àìṣerú ẹ̀. èèwọ̀. ẹ sọ fún ọkọ tó fẹ́ Mary gangan ẹ ní òun gangan làwọn ẹbí ìfẹ́ rí bàbá ti rí o tán pàtàkì jùlọ ẹ má sin òkú Mary o. a fẹ́ rí ọkọ ẹ jíṣẹ́ fún pa fẹ́ rí. ẹ dákun torí Ọlọ́run táwa bá wa gangan ni pé ẹ fún wa láṣẹ ẹ jẹ́ ká lọ sin àbí nítorí àwọn torí pé kò bímọ fún wa báyìí ní ìsìn ká sọ pé kì í ṣe ìyàwó wa mọ́. a ní ẹ má sin. kò ṣeé ṣe. Family, whatever. Family, which culture? Which culture? Which tribal? Are you cultural? Oh boy, you are tribal mark. O kọlà. Mo ti sọ pé àwọn tó bá kọlà wọ́n máa ń dájú. Mo regret pé Túndé wá sínú family yín because ẹ dájú. Ordinary òkú. Ẹ mọ̀ ṣe tí mo ń ṣe ni. I'm mortuary man. Oríṣiríṣi òkú ni mo ti bá sùn. Mary lásìlá ṣe ń sọ yẹn òkú Mary ẹ mọ lóòkú tó jẹ ni. ẹ dákun ẹ má bínú aráàbò làwọn. brọ́dà mi ni wọ́n. èmi ò jẹ ní oṣù iṣẹ́ kí wàá ni wọ́n ń ṣe. mọ́ṣúárì náà ti ń ṣiṣẹ́. àbájọ òkú ti bọ̀ lọ́wọ́ àbí kókù ti gbà lórí. òkú Mary òkú wọ̀rọ̀wọ́ ni òkú wọ̀rọ̀wọ́ wà òkú ẹ̀fọ́ wà òkú ewédú wà which type of òkú do you know. gbẹ́dùn sáwọn àmọ́ yóò kó kí lọ wá ń lalẹ̀ nù lé wá ní àyín. àṣewèrè mọ̀ ń bá sọ̀rọ̀ ó sì bẹ̀rẹ̀ ọ̀rọ̀ dáadáa ọ̀rọ̀ burúkú wá ń jáde lẹ́nu rẹ̀ ń gbẹ̀yìn. bọ́dá tèmi ọ̀rọ̀ tó wéré. ìwọ èèyàn dáadáa ni wọ́n ọ̀rọ̀ gidi jáde lẹ́nu àmọ́ eléyìí ọ̀gbádùn bọ́ òkú ọ̀rọ̀ wọ́n náà tán jáde kó kó ní àyín kọlọ ẹ lọ pẹ́ ní tọ́fọ́mọ lórí. Stop it! You are terrible man! You are terrible man! Yes, you are terrible man! ẹ sọ fún mi ló ṣe yàn dáadáa. Which culture? Which type of culture? ìsọfún sì ń mọ which culture? wọ́n ni wọ́n lọ ṣẹlẹ̀ èmi náà sọ pé yọkàndínlẹ̀ yín ọmọkùnrin wa náà ṣe wá fi yọ̀ wá àbí. èmi náà mọ̀ pé ikú Mary ó dùn yín gan bẹ́yìn náà dẹ̀ ṣe mọ̀ pé mo nífẹ̀ẹ́ sí àtìgbà tó ti jáde láyé ni mi ti gbádùn ara mi nǹkan burúkú dẹ̀ ní nílẹ̀ Yorùbá kí ọmọ tójú àwọn òbí ẹ̀ kó rọrùn ṣèrànwọ́ a ní rírú ẹ̀ mọ́ sá àmín a ní rátẹ̀yìn kú mọ́ àmín àmín Ọlọ́run á bá wa dáwọ́ ibi báyìí á bá wa dá dúró. àmín àmín. Ó dùn mí gan àmọ́ sá nǹkan tó yà mí lẹ́nu gangan ni pé nígbà tí mo ní ká ṣe bí wọ́n ṣe ń ṣe kó bá lè rí bó ṣe yẹ kó rí wọ́n lè ní pé kí a máa sin òkú Mary ìdí nìyẹn tí mo ṣe wálé ni pé kí ló dé tẹ̀ ṣe fẹ́ ká pa òkú ẹ̀ mọ́ òkú ẹ̀ ò kì í ṣe òkú tó yẹ ká máa gbé ilẹ̀ the
mọ̀ tẹ́ bá ṣe ń rántí pé ó ṣì wà lórí èèpẹ̀ ló máa bà yín lọ́kàn jẹ́. Ọmọdé ni tó fi jáde láyé kì í ṣòkú tó yẹ ká máa ẹ̀ ń bá a. Orin ìwọ ọmọ ni nínú ìdílé tí a wo kéèyàn gbóhùn fẹ́ ọmọ tọ́jú ọkọ lórí rẹ̀ tí ó wá ṣe gbogbo àwọn ẹ̀tọ́ tó yẹ kó ṣe nígbà tọmọ òun bẹ láyé. Ọlọ́run bá ń gbọ́ tọmọ òun bá kú tán wọ́n ó sì wedding white gown ó fẹnu kò lẹ́nu ó sì fòkà sí lọ́wọ́ báyìí fàkásí bó ṣe jẹ́nu. Èmi àti òkú Mariam. Mary. Ẹ jọ̀ọ́ bàbá ṣé nítorí pé èmi àti Mary ò ṣègbéyàwó kó tó di pé ó jáde láyé ní gbogbo ilé. Bẹ́ẹ̀ni o gbọ́dọ̀ ṣèyàwó fún mi kíákíá. Ìdálò níṣèlú nínú ìdílé wa yìí béèyàn bá fẹ́ ọmọ tí yóò ṣẹ̀tọ́ lórí ẹ̀ tọ́mọ òun wá kú tó bá sin ohun burúkú á máa já lóhun burúkú, ohun burúkú á máa já lóhun burúkú. Igi adálóko aparalé àjájì agbèrò ọ̀nà ọmọ kéékèèké ilé a máa sá lágbálágbá àwọn àgbà alẹ́ òní sàsùnàra. Túndé kí ìdílé rẹ kó má bàa di ohun àmúpìtàn o gbọ́dọ̀ ṣe gbogbo ètùtù yìí ni o. Àkúfà ni o. But bàbá Mary ò ṣàlàyé gbogbo ilé fún mi. Ọmọ ọjọ́ mélòó náà wà Mary náà ìwé tí ń kà òjì ò lísìn sọ̀rọ̀ ẹbí rẹpẹtẹ ṣùgbọ́n àwa tá a jẹ́ bàbá rẹ̀ aṣágbọ́dọ̀ sọ gẹ́gẹ́ bí báwa la bí ó ti yẹ kó jẹ́nu ó sì wedding gown fún ẹjọ́ sí pátí rẹpẹtẹ ayé ọ̀gbọ́ ọ̀rùn ọmọ tọ́lọ́ ń bá bù ọ́ láti rí gan pápá wọ́n lè polówó ẹ̀nu tẹlifíṣàn àbí kan polówó ẹ̀nu rẹ́díò pọ̀ fẹ́ ṣègbéyàwó pẹ̀lú ìyàwó rẹ̀ bọ́lá wọn bá wá bù ọ́ láti rí dáadáa lẹ́yìn ìgbà tẹ́ ẹ bá jó tẹ́ ẹ fẹ́ jó lójú agbo bọ́lá wọn bá sowó fún wọn kó pe àwọn eléré kí wọ́n wá tiré fún wọn ó lè pe Pàṣọ ó lè pe Òṣùpá kò bá ti ṣe mọ̀lá kódà bọ́lá wọn bá bù ọ́ láti rí orin àwọn eléèbó kán mọ̀ pé òun ti gbéyàwó tó bá ti ṣẹ̀tọ́ òun kò sí nǹkan kan tí yóò ṣe ọ́ tí yóò ṣe ìdílé rẹ mọ́ ọ̀tán kò jù bẹ́ẹ̀ lọ. Láì ṣe ibo sà. Kò sí kí ní fi ṣe èèyàn ó ṣe ni o. Ó dé bólúgbọ́n ó mú mọ́ra ó dé bárẹ̀sà náà ó mú mọ́ra. Túndé, I'm highly disappointed in you. So ìwọ náà sì believe in àwọn ancient word yẹn tí àṣà àti ìṣe táwọn èèyàn believe nínú ẹ̀. Kí ló ń ṣe ayé ti dá yóò yìnbó? Wake up man, jẹ́ kí n sọ kíní kan fún ẹ. Wo àwọn olóyìnbó ni not all the water that goes straight to the river. There are some that pass through the lakes. There is always a solution to every problem. Bẹ́ẹ̀ ni sà, bẹ́ẹ̀ ni sà. Àwọn náà ló sì tún ní kókó ọ̀rọ̀ ní balẹ̀ ilé dá. Ṣé tí ẹ rí ẹ̀yìn ọ̀nkú? Ṣé àwọn òyìnbó ṣe ti wá sọ ayé dẹ̀rọ̀ ní ìsìn? Dádì, ẹ wá dá mi lóhùn tí fẹ́ máa lọ school. Fẹ́ máa lọ school. Ben. Okay. Ẹ wo bàbá èmi ò fẹ́ kẹ́ làágùn jìnnà rárá mi ò dẹ̀ fẹ́ kẹ́ dára yín láàmú ṣe rí àwọn gítà kódà lẹ́yìn mo fẹ́ kẹ́ fi sun òkú ọmọ yín jẹ ni. Bẹ́ẹ̀ni, ẹ gbé òkú ọmọ yín jáde, kẹ́ ẹ gé wẹ́lẹ́wẹ́lẹ́, kẹ́ ẹ bọ̀, kẹ́ ẹ jẹ. Kò ní dáa fún ọ tó sọ̀rọ̀, kò ní dáa fún ọ. Ṣé ìwọ tó rẹ ní bá rìn ọ̀rìbórí ẹ̀ ṣe rí ọ̀rìbórí àwọn yòókù ẹ̀ ṣe rí. Àwọn ìrántí tó sọ pé káà fi kíní sun òkú ọmọ jẹ, kò ní dáa fún ọ pẹ̀lú ọ̀rọ̀ tó sọ. Ẹ dákẹ́ jàre
ṣáyìn orí pẹ́ ti yoro tán ni pẹ̀lẹ́jọ́ wẹ́wẹ́ wèrè tẹ́ ń ro kiri ṣẹ́ ti yoro tán aṣọ òdúró lọ́rùn yìí. mo rò kọjá wèrè èmi lọ́ọ́ máa rí pé kíní ìfì ọmọ yìí ìfì sọ̀kò sí ọ èmi lọ́ọ́ máa rí pé kíní. ẹ wò tí wọ́n bá bí yín rè ẹ̀yẹn sọ̀kalẹ̀. ìbọnlẹ̀ ibi tí ń dúró sí rè. tí wọ́n bá ti bí yín dá ẹ jẹ́ kẹsẹ̀ yín kanlẹ̀. ilé bẹ́rẹ̀ mi mo wà ibi tó bá wù mí sì ní dúró sí ìbọnlẹ̀. bàbá ojú ọ̀rẹ́ wa tó dúró yìí òun ni mo wò ó ṣẹ́ni tí ń bá bòyìn. kíni àmọ́rùkọ́ ya wèrè mi lọ́ọ́ gbọ́ orin wojú sí lọ́fẹ́ máa kọrin wojú fẹ́mi ìwọ náà wojú fẹ́mi kò ya wojú èmi kọ́ wojú mi abẹ́ sí ire ni. ṣẹ̀rí ńgbà tí ọmọ yín ṣì wà láyé ni mò ń pọ́n yín lé àtìgbà tí ọmọ yín ti kú láṣọ àpọ́nlé yín ti fàya. aṣọ ìpẹ́ni tiẹ̀ náà ti ya ìwúlẹ̀ dà àwa ló lo pákéjì wa ti ibà yìí. àìlèjà lójúde bàbá mi ò dé báyìí o tó bá bí yín dasẹ̀ ẹ̀yin sọ̀kalẹ̀. ìwọ lọ bí mi ni ọ sì máa pàṣẹ fún mi ibi tí ń tó sí rè ìbọ́lẹ̀. ẹ wo tí n bá ní kí n kì í mọ́lẹ̀ kí n fi làákẹ́ yín náà yín ó kàn tí rin jù ni tí n bá kíta jí kan lé mọ́lẹ̀ tí mo kóbo yín ẹni dúró wò tán. kékeré ni àwa lẹ lọ wo fíìmù Commando àti Rambo ẹ wá ń bọ̀ nbí ẹ bọ̀ olórí burúkú ilé aṣọ nọ́mbà 7 tiẹ̀ ló wọ̀ aṣọ ramres ọ̀dà mo bọ́lẹ̀ èmi rè mo bọ́lẹ̀ kẹwàá tẹ mo bọ́lẹ̀ ẹ̀yin ò ṣe padà ẹ ya wèrè èmi lẹ fẹ́ máa ẹ wo ọ̀hún kíni. wọ́n ní mi máa ń sunkún mọ́. irọ́ jẹ́ kán sunkún omi pọ̀ lára wọn ni jẹ́ kán sun díẹ̀ dànù bẹ̀ bó ìwọ lọ kó kí n tiẹ̀ kó wọlé kẹfì dáná bẹ́ẹ̀ sì fi dáná àwa ó ta ẹ wo kíni ẹ wọ́n sọ̀rọ̀ ẹkùn nọ́mbà yín sọ ni kíni àwọn èèyàn wọ́n bí wọ́n àwọn alẹ̀ ẹ wá sunkún wo bí ọjọ́ bẹ́ẹ̀ kọ́ látara ẹ̀gbọ́n rẹ̀ sọ̀rọ̀ ìtẹ́gbọ́n rẹ̀ dálẹ̀ ní ìtàn yìí o ẹ mọ̀ fẹ́ àwọn ọmọ tí wọ́n lówó lọ́wọ́ káàkiri eléyìí ètò tó yẹ kó ṣe lórí àti ẹ̀kú sí olùsí gbèsè àbí kó mọ̀ kí àwọn ọmọ ọlọ́mọ mọ́lẹ̀ ẹ̀yin náà bàbá sì kì í mọ́lẹ̀ ẹ̀ mọ́ kí wọ́n náà tún dá wàhálà mi lẹ̀ tọ́ létí rò sójú máa ṣẹ́jọ́ pé kíni ẹ wẹ̀ bá fi trẹ́bù sí ẹkùn yín kókó ń bèsì ẹ kàn ń lẹ̀ sunkún àwọn tẹ̀ sunkún sí ti lọ ẹ kàn fẹ́ ya pósítà láì dìbò owó lẹ́nu báyìí. ọ̀rọ̀ yìí ó ń tojú sú èmi bọ̀ ó ń tojú sú mi. kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀. ẹnì kẹfẹ́ kan ń balẹ̀. kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀. a ní kó fọkàn balẹ̀ kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ kò sí nǹkan tó ń bọ̀ lókè tí lè gbà. I'm telling you guys relax kò sí nǹkan kan. ẹ dẹ̀ sọ pé kò lè lẹ́yìn. Túndé iṣẹ́ agbọ̀n orí ìṣìn ló sì ń jẹ lọ́bẹ̀ ni kò sí nǹkan kan tó fẹ́ ṣẹlẹ̀ ṣé gbogbo èmi làwọn tradition yẹn àbí kíní kan ṣó ń fìk ẹ ni. àwa náà mọ̀ bí ọ̀rọ̀ ṣe rí àyà mi ń já ẹ̀rù ń bà mí o. Túndé kí ló ń ṣe ẹ́ tó ń ṣe báyìí náà mo ní kó gbàgbé gbogbo àwọn àṣà àti iṣẹ́ àbí ìṣẹ̀dálẹ̀ tí wọ́n ń pariwo yẹn ò ní ìdí ẹ̀ wo ojú ti kú olórúnkún o ayé ti di ayé òyìnbó you understand wake up from your slumber man kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ I'm telling you. Túndé mo ti máa ń sọ fún ẹ kó yẹ máa believe nínú àwọn this ancient wars àwọn àṣà àti ìṣe tó ń ṣe láyé àtijọ́ yẹn tí wọ́n náà ń believe nínú ẹ̀ tó bá lọ fall hand ẹ̀ sọ́wọ́ àwọn people yìí wọ́n máa sọ ẹ́ di puppet wọn ni náà. ẹ̀mí wa ìlú ọmọ tó kú yìí èmi kú kọ́ mo pa mi wá mọ reason tó ṣe ń gbé nǹkan tó ju ẹ̀mí mi lọ lé mi láyé àbáyé torí Ọlọ́run. That is the more reason tó gbọ́dọ̀ ní confidence guy àsìkò ọmọ tó kú àsìkò ẹ̀ tó lókú ló bá tiẹ̀ lọ pick the pieces of your life forge ahead life goes on guy life goes on ìwọ kọ́ ló pa náà. ẹ̀yin lẹ fi mí lọ́kàn balẹ̀ o. relax kò sí wàhálà kò sí nǹkan kan wà láì kò sí wàhálà torí ọmọ tí ń wẹ̀yìn báyìí àwa ló máa rí. tó dé ọ̀rọ̀ tó wà nílẹ̀ èrò tó le ni ọ̀rọ̀ rò òun àtàṣà ìdílé wa ó lágbára púpọ̀ gan ẹni tó bá sì mójú ogun onímọ̀ pabìnírè àmọ́ tá a bá rí gbẹ̀mù òkú ọ̀wọ̀lẹ̀. bàbá ọmọ ọ̀dọ̀ àgbà ni mí mo mọwọ́ wẹ̀ ó dẹ̀ yẹ kí ẹ̀yin àgbà jẹ́ kí n bá yín jẹun ẹ la ọ̀rọ̀ yé mi kó yé mi dáadáa. tó dé ibò lọmọ ọ̀dọ̀ àgbà ni ọ́ ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí owó ni. ṣé kí owó tẹ̀ ń sọ yóò yé mi ṣé kó gara kó gbẹ̀mù àbí kó tínrín. kọ́ mọ níwọ̀n kó ṣe é pè lẹ́nu. àgbèdè méjì. ó ṣe. kó tó mọ̀lẹ́bí pín. ọjà
o ti dájú kó tó gbogbo wa pín. tẹ bá dẹ̀ ti gbà gbogbo ìṣòro yà á lọ. tó kù ọba ti wọlé tó bá ti fún mi ní owó kémi gangan kú. ṣé níbi tẹ lè kówó sí. àpò pọ̀ lára mi. ẹ fún mi lákàntì nọ́mbà yín. àkáǹtì bẹ́ẹ̀mi kówó. ẹ fẹ́ gbà gangan. bẹ́ẹ̀mi kó. tàbá ti ṣe fàájì tán kẹwàá lọ gbowó. àmọ́ ẹ ṣèlérí fún mi pé tẹ bá ti gba owó òkú àwọlẹ̀ o. yóò wọlẹ̀ tí ọba ti wọlẹ̀ kí n gbá kémi gangan kú. oníjọ kìíní àná. ẹ máa gbowó. ẹ ti ẹran yẹn sí mi. tẹ́lẹ̀ tí ẹ bá ti ẹran yẹn sí mi mo fẹ́ fi ṣe àmì ìdánilójú pé mi ò fún yín ní májèlé jẹ ni o. bàbá ẹ̀yin ni mo kó jẹ jù nínú àwọn mọ̀lẹ́bí yín torí pé ẹ já ni o. ò ní ya wèrè àwọn èèyàn máa sọ bẹ́ẹ̀ wọ́n ní mo já wọ́n máa ń pè mí bàbá tó já. ìlà yín lásán àwọn èèyàn kò yẹ. ìgbà tí wọ́n bí mi tí mo gbọ́n tí mo bá là lójú mi mo ṣe bí kàní ti fún mi n ò mọ̀ wípé ìdí ọ̀padà jáwó ni ó ti dowó. látòrí ẹ bá ti lọ báyìí tẹ dópin ilé ẹ bá ti jà báyìí ẹ ti kàn mẹ ẹ gbé kẹmí lọ fi sọ báwo. ẹ wo bàbá ẹ má ṣe bẹ́ẹ̀ ṣe láti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ilé tó sọ pé máa tẹ̀lé mi débi tẹ́rù ti ní bà mí ṣe rí ibi tá a wà yìí ibi tẹ́rù ti máa bà mí ni ẹ dákun ẹja jọ parí kinní yìí. ẹ̀rù ọ̀wà á máa bọ̀ níwọ̀n bá pé kẹ́ ẹ kọjá báyìí kẹ́ ẹ gbé tẹ́ ẹ gbé. àti pé bàbá tàbá ní ká máa dá lọ sí ibẹ̀ ṣe júwe ó ṣeé ṣe ká sọnù. láti bo síbo lẹ́tì ẹ sọnù láti bí síbẹ̀ ẹ sọnù. sáré bo ní. bàbá ẹnì ṣó mẹ́ ẹ ti kájọ lọ ẹnì ṣó. bàbá ẹ jọ ẹ jẹ́ kájọ ṣe kinní kíákíá ọwọ́ ń pẹ́ sàkékè. èmi ò mọ̀ nífẹ̀ẹ́ sí kí ẹ kó bọ́ mi lọ́wọ́. ẹgbẹ́ ẹja jẹ májà pẹ́ mẹ́ta. Àyìnlá wọn ní tó bá bóni ní àbòdì fòfòrò nílùú kan tó bá dé lú mi ó máa ń pàdé ọ̀hún wọn ni o lórí ọ̀rọ̀ ìyàwó ẹ̀ mo fẹ́ kó ṣe sùúrù pẹ̀lú ẹ o ó mọ̀ pé ọmọ kékeré ni mi ò wá nífẹ̀ẹ́ kó jẹ́ pé bó ṣe ṣe pẹ̀lú ìyáálé ẹ̀ tó fi lọ òun náà ló tún máa ṣe pẹ̀lú eléyìí o bá ilé ìlú pẹ̀lú sùúrù o. ẹ̀gbọ́n mi. ẹ̀gbọ́n mi jáwé. ẹ dákun nǹkan ti ṣẹlẹ̀ ẹ̀gbọ́n mi o. kí ló dé. èkúrú ti fẹ́ máa tẹ̀yìn ní fàǹfà omi ti fẹ́ tẹ̀yìn ọ̀gbìn lẹ́nu o ibi tá a gbókù sí àbókù mẹ́wọ̀n. òkú èwo. òkú Mary. òkú ọmọ mi. tá a gbé síbi ilé tá a ti ṣètùtù fún mo dé bàbá yìí mi ìbókù mọ́ kò yé mi o. ó wá béèrè òkú lọ́wọ́ mi ṣé mo fẹ́ sun òkú jẹ ni ìwọ kọ́ ni ló wà ní kíá ẹ̀ ni. ìyíntẹ́ ẹ̀ nílẹ̀ ìyá mi Ajíbọ́lá Ajímọ̀jẹ̀ nǹkan tó léegun tí jẹ́ pé àgbínlẹ̀ fi bọ̀rí yín ní kùtùkùtù ẹ ṣàánú mi ẹ má dáná ọ̀rọ̀ ilé lórí abirú àdán òwò rè báyìí ìwọ sọ̀rọ̀ ní tó ń wọlé bíi dẹ́bọ̀dẹ́bọ̀ sọ̀rọ̀ mọ ohun tí mò ń wí ni. pẹ̀lẹ́dẹ́wé orí yín ti dàrú ṣé agbo tẹ̀sí àti oògùn tẹ̀sí ó ti fẹ́ dọpọlọ yín rú ni ṣé bọ̀dá olórí ẹbí lọ́wọ́ ní ìsáàgì òkú ni ebe ilẹ̀ wa ń kíá rẹ̀ ẹ wá débi ní ìsìngbà ìjọ tẹ́jọ tẹ́ra rẹ̀ tán ẹ á sọ pé ẹ̀rọ òkú ẹ wà ní ànífẹ̀ẹ́sì ẹ̀dílétọ̀ ọlọ́run ọba ń gbọ́ ẹ gbọ́ ọmọ ni ẹ gbókù ni o. ẹ bá wọ òkú ọmọ mi o. ẹ bá wá ní. kí ni mò ń wí kí ni ń wí báyìí tó ń sọ bí ọmọ kú lọ́wọ́ àdìtí ibi tá a gbé òkú sí pé a ti ṣe òtútù fún gbogbo àwọn kinní tá a kó rọ lẹ́gbẹ̀ẹ́ tá a láì ṣe tutù ìní mo bá ń bẹ̀ mí ìbókù mọ́ lèmi fẹ́ wò pé àbí àti wá gbé pé bọ́yá ẹ fẹ́ sin ni torí òkú ọ̀sá lè rìn jáde fún rẹ̀. irú àwọn amukumọ́kẹ́ wo lẹ́ ń sọ ṣé nǹkan ń ṣe yín ní ìbọn àjáwé ọ̀rẹ́ yín ni. ṣé àwọn aláwọ̀ níbẹ̀ pé ká máa tọ́jú òkú ní bẹ́yìn lẹ́ máa ṣe ètùtù fún ẹni tó bá ti kú ẹwọ ẹwà ni o ẹgbọ aláwárí ni àwárí lómi máa ń wà nǹkan ọbẹ kẹ wá rí ni. jẹ́ kí n sọ fún ẹ èmi ò gbé òkú ibi tí ẹ bá gbé òkú ọmọ mi sí ẹ bá ń wá. kẹ wá ẹ wá jáde. ẹ wo bọ́ bá ti ẹ̀fúfò ní balẹ̀ kó mú nǹkan lẹ̀ jẹ gbé kó tó balẹ̀ á rí. ẹ wá jáde o ohun tó bá gbà láàfún èmi mo sọ bẹ́ẹ̀. wá jáde. ṣé wọlé ni. wá fà mí wọlé bóyá mọ̀ tí ọkàn náà rọ̀ ni. ẹ kọ́kọ́ rẹ dáadáa ló jẹ.
àrífẹsẹ̀ ilé tọ̀ ibi tẹ́ tara bọ̀ yìí ẹ̀rí wò kú àbúrò wa wá tọ́bátẹ́pọ̀ ọmọ tiẹ̀ náà lọ́ba kú ṣe ọ̀sàkọ́ sọ̀rọ̀ ni ládàá oṣù ilẹ̀ tiẹ̀ kóra sí olórí ẹbí ẹ fi tọ̀rọ̀ ìyàwó mi lẹ̀ tiẹ̀ gbọ́ ẹ jẹ́ àjẹ kọ́kọ́ mú tí ọ̀rọ̀ ọmọ tiẹ̀ òkú tiẹ̀ ń wá ìka tiẹ̀ kọ́kọ́ mú un ná tiẹ̀ gbọ́ ẹ yẹ fọkàn balẹ̀ ẹ fi mi àti ẹ lẹ̀ tiẹ̀ gbọ́. ẹ̀yin ọ̀rẹ́ báwo ni ṣó lè sún dáadáa. o máa gbọ́ na understatement ni question tó béèrè yẹn pé ṣé mo sùn dáadáa mo sùn débi pé mo falala lémi tó jẹ́ pé kí n tó sùn gan mo ti gba àgò mi yó mo ti gba bottles bíi rẹ́rẹ́ bíi 15. ó jẹ́rìí mi mo tí ń ti ojú mi tílẹ̀ fi mọ́ ni mi lálà ẹyọ kan pẹ́rẹ́ báyìí. ọ̀dẹ̀ ni wọ́n jára wọn ni wọ́n ti gbàgbé pé kò sọ́bọ̀ ń dọ̀rẹ̀ mọ́. ó yé wọn náà. gbogbo ọ̀bọ̀ ọ̀dọ̀rẹ̀ ti já tipẹ́tipẹ́. gbogbo ọ̀bọ̀ ọ̀dọ̀rẹ̀ ló ti ń wọ suit. Túndé sórí tó bá ti jẹ́ pé bẹ́ẹ̀ ni sórí tébù yìí kò tí ì sí nǹkan kan bẹ́ẹ̀ o declare everything. There you go again. n tọ́ rí ẹ̀ sí ni ẹ̀ tó ń mọ̀ ẹ̀ sí ó tán. òun títí tí gbogbo orí ti pa. mi ì lè mú sìgá mi ì lè fi ṣí tv irọ́ ni o. kí ló fẹ́ dáàdì mi mú jọ. ó mọ̀ nǹkan tó jọ mí lójú ní ọ̀rọ̀ tó sọ yìí. ó lóun fi jọ dáàdi òun ṣáwà ọmọ dáàdi ẹ̀ ni lẹ́yìn tí bàbá bí 53 ọmọ. bàbá sample. ó jọ bàbá ẹ̀ lóòótọ́. But ó wá sọ̀rọ̀ ó ní point tírú nǹkan bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ tí tradition ò gbé wa lọ tí culture rì wá mọ́lẹ̀ ó yẹ ká celebrate ẹ o. nǹkan tá a máa ṣe ni pé sórí ká tó declare mi báyìí mo fẹ́ já yín tán pé ẹni tó bá ti mọ̀ pé ẹlẹ́dàá òun ò gbégbẹ́rẹ́ ọlọ́kọ̀ tí ò lè mu ju iye tó mu ì lọ kó má mu jù báyìí lọ torí lẹ́yìn bíbá ẹ̀ club ló tún yá a máa gbà mọ́jú ni. ìyẹn náà dáa àmọ́ má gbàgbé ti ejò yẹn. o ṣì máa jẹ ibi eléjò yẹn. ẹ wò ẹ fún akọta mu. ẹ dáhùn. àdùnnídùn téyìn àdùnnídùn mọ́kọ lábẹ́ èmi rèé ìwọ rèé o ọjọ́ mélòó la lò láyé tá a máa wẹ̀ wù ni ṣé mo lè mọ̀ bẹ́ẹ̀ wọ́n kù lọ́dún tí ń bọ̀ àbọ̀dún mọ́kànlá sígbà tá a wà yìí kí wàá mọ̀ kówó pamọ́ nígbà bá wà kówó pamọ́ tó tóbi ẹ̀ wá kú dànù téèyàn sórí ìwú kú yányán ọmọ kan wá dé wọ́n máa ń náwó mi gbà mò ń dí ìyàwó mi tí mò ń rówó mi wọ́n mọ̀ gbà náà o ìdí ọ̀rọ̀ mi rèé o ọwọ́ àbọ́sọ́jà ọlọ́ yẹra panla ọ̀rọ̀ àbùrọ̀kọ̀tọ̀ ọ̀rẹ́ jọ ọ̀sán sọ̀ ń gbádùn ọ̀rọ̀ mi lóríṣiríṣi mọ́ra pọ̀n mọ́ o èmi ò fẹ́ kí mọ̀lú ọmọ abéèrè aṣọ òbúrò ẹ̀ lọ́wọ́ mi ń gbà bó ṣe jẹ́nu tètè lọ. Baálé mi ó wọṣọ tí mo bè lọ́wọ́ yín kọ́. abájọ mo sọ bẹ́ẹ̀ náà ó sàn ń wò mí ó ń ṣe hen ó wá dégùn kan tí ń bẹ ń bàdàn tí wọ́n ṣàdúrà fún yẹn àti pàkọ́ ọbẹ̀ béèrè owó aṣọ ọ̀dà torí rẹ̀ náà mo fi ń ṣiṣẹ́ sọgbọ́ ngbà fílẹ̀ ìrasọ fílẹ̀ ìran mo ṣe màmá ṣe fún ọ ni. bébí. Honey mi, sweetie mi, na baby mi, I love you so much. ayé ìran lé o ìwọ ọlọ́dẹ̀dẹ̀ bí jẹ báwọn o fún mi kissing ìwọ tí wọ́n fọ ọkàn tó fún mi lẹ́bù. torí bẹ́ẹ̀. ọwọ́ arú owó à ń ṣàdúrà fún mi àwọn kọjú bá mi ọ̀sọ́ mi bébì ọ̀nì o ṣe kúkú pè mí sí gidi. lọ́mọ bá wò. ìyá lọ sí tó ṣe kíákíá sáré. téèyàn bá lú láyé yìí èèyàn sórí ibú ni o ọlọ́mọdé á sórí ibú gbogbo ọ̀nà tí ń gbà láyé mo gbọ́dọ̀ lù lọ bẹ́ẹ̀ ni ló lọ bàbá ńláàárọ̀ ni èmi láyé ìta ló lọ́wọ́ yìí ní ó dẹ́rù ọ́ bòbú ní máa ń nà ó ti. olórí ẹbí o tó ẹ̀yin lè bímọ yín àwa ká bá ń bì àmọ́ kò yẹ kó rí bẹ́ẹ̀ kẹ́ ẹ máa da gbogbo ẹbí láàmú ẹ ti máa ń tẹ́ fẹ́ fòkú ọmọ yín ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó di pé ẹ lọ rí tọ́jú ẹ̀ pamọ́ agbọ́nsẹ́ ìkàmùdù náà ń sẹ́ ojú olóko rẹ̀ gùdùgbùgùdùgbù yìí ẹ má dààmú gbogbo ẹbẹ yìí kódà báyìí bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí níta bá fẹ́ kú ọmọ bóyá ẹ ti ta ni abẹ́ ti bọ́ jẹ ni kọ̀ọ̀kan wá ẹ̀yin lẹ bí nǹkan yín. Àyìnlá ṣé ẹ gbà mí gbọ́ ni wọ́n ní adájọ́ má ṣe asọ̀rọ̀ má yẹ bírò ẹni bẹ́ẹ̀ bá sọ ní ó yẹ ká wá ṣé mo ti sọ̀rọ̀ tẹ́ ẹ̀ bá bẹ́ẹ̀ rí ni. ẹ wo èèyàn lè má bàa bẹ́ẹ̀ ìjọ kan lọ̀rọ̀ ń bẹ̀rẹ̀ sẹ́rí lóòótọ́ yìí lẹ́bí mọ́ yín bó bá kúkú náà tá a sí náà ilẹ̀lẹ̀ ni ó jẹ iye tó bá jẹ́ pé orí rẹ̀ náà lẹ ti ta ni àbápá ìgbà tí ẹ̀yin àti bọ̀dá
jáwé tẹ́ fi pín owó tán ẹ fáwa náà ní sí àtiwá. ẹ wo dádì èmi ò ní ọ̀rọ̀ tó pọ̀ tí mo fẹ́ sọ nǹkan tó èmi kàn fẹ́ ni pé jẹ́ ká tẹra wa nínú lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí because èmi ò tún fẹ́ àkúfà ọkàn mọ́ nínú fámìlì yìí mọ́ o ó ti tó gẹ́ o ẹ jẹ́ ká tẹra wa nú o bẹ́ẹ̀ ni. irọ́ ọ nìkan tẹnu tiẹ̀ inú ta nìkan ní ìmọ̀ kankan pa gbogbo wa nìkan tẹra wa nínú mo sọ fún ọ pé mo lóyún ni tẹ́ mọ̀ tẹnu mi kí. Adigun jẹ́ ń gbẹ́dùn lọ́rẹ́ kí n fi kéegi. máa gé lọ. olórí ẹbí àti mọ̀ ibi tá à ń lọ àti mọ̀ bí ọ̀rọ̀ dédé o ẹ̀yin tẹ́ ẹ jẹ́ bàbá ọmọ àti bọ̀dà jáwé ọ̀nà ọmọ àwọn ní ọmọ bí wọ́n ṣe ń lo páàtì èèyàn ṣé mi ń ṣe babaláwo débi pé ńgọ́ gbé òkú pamọ́. bọ̀dà jáwé olóbùkún báwọn bá ti rí owó ojú wọn rìn kókókókó. Àyìnlá Adigun ọ̀rọ̀kọ́rọ̀ ò lẹ́ ń sọ yìí ọmọ mi là ń sọ ń pa ẹ̀ yìí. ẹ wò sẹ́rí ibi tí ọ̀rọ̀ dé dúró yìí ẹ wò ọwọ́ tèmi ṣe ríre o èmi náà mọ̀ kankan pa ẹ o èmi kọ́ ẹ bọ̀dà jáwé ni kẹ́kẹ́kẹ́ èmi ṣe bọ̀dà jáwé o àwọn náà ń jáwé sóògùn o èmi ò mọ̀ kankan pa ẹ o tọ́. kò sí ẹbí ni gbogbo wa ẹ ti ṣe bẹ́ẹ̀ ṣe ṣe. bóyá ẹ ta lódìdí ni bóyá ẹ sì bẹ ta díẹ̀ ni. ẹ jẹ́wọ́ ṣé mo fẹ́ tó kú ọmọ mi ni. ẹ wò ó tiẹ̀ ti dá dín lórí tata wa yìí ẹ yọwọ́ mi kò torí èmi ò mọ̀ kankan nípa ọ̀rọ̀ kọ́rọ̀. Adigun ẹ má pàdùkún ẹ fọ lórí ọ̀dọ́ kù. Àyìnlá ọ̀rọ̀ yìí máa jọ mí lójú o. òkú ọmọ ṣe òkú àfọmọnìyàn ṣe. gbàtẹ́ ti fi mí lọ́kàn balẹ̀ lèmi náà ti mọ̀ pé kò ní sí o. ó ń lọ́nà sí mi yìí sọ pé 50,000 báyìí. bó ṣe wà yìí 70,000 ló wà nù ẹ̀. 70 50 lẹ béèrè lọ́wọ́ mi bọ̀ mo fi 20 owó ọkọ̀ yín síbẹ̀. 20 owó ọkọ̀ ó jẹ́ 70 mo fi Ọlọ́run bá búra fún ọ nínú ìdílé rẹ kò sákùfà kankan nǹkan kan gbọ́dọ̀ sí ọ kò ní sọmọ àti bàbá àtàbúrò àtẹ̀gbọ́n ò ní rákùfà torí pé o ti ṣe ń tọ́ yẹ ká tó o ṣe ọ̀yá yìí lọ́mọ. ó kọjá ayá yìí o à ń bọ̀ ni mo dẹ̀ ṣẹ̀ṣẹ̀ dé. ó sì ṣẹ̀ dé lásán lélẹ́yìí ní 70 tọ́lọ́ wá dé tán yẹ́yẹ́ ńkọ́. tí n bá wá bù wá. ó bù ayé àtàntán. màá bù wá. oníyà wèrè. màá bù ayá. ọ̀ka rẹ̀ láyé. ẹ jẹ́ ká tún ríra tó bá di weekend. ó pín ọ̀sẹ̀ kí ló tó fẹ́ ṣẹlẹ̀. ṣẹ̀tẹ̀ bá tún rí mi màá tún jọ yín lójú. ó tún jọ lójú. ajẹ́pọ̀ ọ̀yá yìí pàtó nù ńgbà síbẹ̀. ẹ ṣe gan. ọ̀dà wo ẹ ṣe bàbá. ọ̀dà wo ẹ ṣe bàbá. ẹ̀yin àbúrò mi ibi tó mú mi pé torí wọ́n ní bọ́rọ̀ bá rú ni lójú àbílẹ̀ léèrè bẹ́ẹ̀ni sà. lórí òkúta awátàrí mo ti mú kan kéjì o mo ti roko aláwọ̀ wọ́n wá fi ń yé mi pé kòkòrò tí ń jẹ̀fọ́ ara ẹ̀fọ́ ló wà wọ́n ní ìkan lára mọ̀lẹ́bí yìí ló ń gbé inú òkùnkùn tá a fà sí mọ́lẹ̀. olórí ẹbí nínú ẹbí wa iná. ìkan lára ẹbí yìí ló ń ṣe wá. ṣé olórí burúkú ni ẹni tó fẹ́ ba ẹbí yìí jẹ́ ni. má ṣe pé kò lè tó bẹ́ẹ̀ kọ́ máa kí ló fẹ́ máa ṣe pé fún àbí má ṣe pé. àyìnlá jẹ́ kí n ṣe pé kò ní tá fún ẹ. àdúrà má ṣe pé ṣé bá a mọra wa. olórí burúkú fẹ́ bẹ̀bí jẹ́ olórí burúkú yẹn tó bá fẹ́ bẹ̀bí jẹ́ ayé rẹ̀ ó bàjẹ́. ayé rẹ̀ àníwọ̀n má ti à ṣe pé yáàfà alájọ bí lọ́wọ́. ẹ̀yin ò mọ̀ pé òfófó ní pẹ̀rú èpè ní pọ́lẹ̀ ilẹ̀ dídà ní pọ̀ rẹ̀ alájọbí ní ìpayè kan tó bá ṣe bí. ẹ máa bá ọ̀rọ̀ yín bọ̀ olórí ẹbí. àmọ́ mo ti wádìí pé kí lọ́nà àbáyọ wọ́n sì ti lọ́nà àbáyọ hàn mí. kí náà wí níbo náà ni ká pa wọ́n sí. báwo ló ṣe mọ̀ pé jáwé ni. àwọn ni wọ́n ń já san. wọ́n gbọ́ lórí ẹbí ṣé mi mọ̀ ń pa bí wọ́n ṣe ṣe ájò ni pàápàá àwọn ní ọmọ bí wọ́n ṣe máa dojú kọ àwọn òòṣà oní máa dojú àbí ṣé wọ́n máa bó òòṣà sọ ṣé wọ́n lábọ́ rẹ̀ ni. èmi mọ̀ fọ́n ṣe pò kú ni. a sì ti bèrè ọ̀nà àbáyọ. a lọ sí ìdí òòṣà alálẹ̀ ìta ń pè ní àjọbí gbogbo wa lọ búra ń bẹ̀. ó yẹ kẹ́yìn ti sọ fún Ọlọ́run pé kán máa wò lè dààmú ara wọn pé ẹ̀mẹ́ni tí ń ṣe wá ẹ yẹ kẹ́yìn bá ti mọ́ sọ gbogbo eléyìí tá ẹ sọ yìí. olórí ẹbí ṣé
gbogbo wa náà ni a búra. gbogbo mọ̀lẹ́bí. àti gbogbo wa. gbogbo wa. gbogbo wa ni ìwọ fi ọmọ kanu bọ̀dá ó lórí burúkú lẹ́ni tó fẹ́ bẹ̀ mí jẹ́ kò ní ta fún ẹni tó fẹ́ bẹ̀ mí jẹ́ alálẹ́ bá jẹ́ ó da bí alálẹ́ bá jẹ́ ó da fún ẹni tó fẹ́ bẹ̀ bí jẹ́ alárọ̀. ara wa náà ni gbogbo nǹkan mọ̀jà sí i mélòó ni wá tá a máa tún gbéra wa sí. ṣé wàá yẹ ká máa wá wèrè fúnra wa. kò yẹ kẹ́nìkan kó tún pẹ̀ nínú wa mọ́ àbí. bákanu wọn. mo ti wá sọ fún Jáwé pé gbogbo ètùtù tó bá yẹ nídìí alálẹ̀ kó lọ ṣe. ẹ máa tún wo lórí ẹbí bọ̀dá Jáwé ẹ bá ti máa ràn wọ́n àwọn tí ń ṣe ọwọ́ wọn ò mọ́ tẹ́lẹ̀ wọ́n níra tẹ́ ilé wọn o gbogbo owó ni wọ́n ná. fọkàn ẹ balẹ̀ alálẹ̀ la pé gbogbo ẹni tó bá mọ̀ nípa ẹ̀ ìbáàjẹ́ òun ló ń tú òòṣà o ìbáàjẹ́ òun gbogbo wọn lọ alálẹ̀ òun mú. olórí ẹbí ó sọ gbọ́dọ̀ gbọ́dọ̀ mọ yẹn lọ ẹja lọ káwa máa lọ tiwa. jọta bá fi ìpàdé sí tí a bá lọ rí búra kó ń kálukú. àbí kó ní kálukú ọmọ bó ṣe ti dá lọ. ọ̀dà ó ti dá. kéèyàn wò sí wò sùnsùn kó lórí burúkú sí wò sùnsùn kó sì gbé òkú. má ti pè mọ́ ara ẹbí wa náà ni má gbèsè pè mọ́. ọ̀dà wọ́n á jẹ́ bí wa lónìí kó bẹ̀ mí jẹ́. Dan. Si. Mary. bàbá àgbàlagbà alátẹnujẹ ìbádẹ́ dára kí ẹ lọ jẹ́wọ́ kẹ má bàa kàn dín nínú yọ. láyé èmi kọ́ ni mo pọ̀ èmi kọ́ ọlọ́run ọba ń gbọ́ ìmọ̀ ń pa kú rẹ̀ ìmọ̀ ń pa rẹ̀ ń jẹ́wọ́ máa jẹ́wọ́. èmi Àyìnlá ọmọ Àdùkẹ́ aláàgbọ́dọ̀ bọ́mọ lẹ́rù kọ́ mọ́ lè rọ tẹ́rù bá kókè tó bá kanlẹ̀ ó níbi tá a gbé e sí. Báfẹ́lẹ́ ọ̀rọ̀ ti bẹ́yìn yẹn o gbogbo mọ̀lẹ́bí ti panu pọ̀ wọn láti dandan ká sọ̀rọ̀ òdìlé tá a bá sì ti wá sọ̀rọ̀ òdìlé àṣírí yóò tú tó túmọ̀ sí pé àkàrà ó tú epo. Bàbá àdéhùn tẹ́ bá mi ṣe kọ́ lélẹ̀ nígbà tẹ́ ní kí n ṣe bó ṣe yẹ kí n ṣe kó ba lè rí bó ṣe yẹ kó rí mo ṣe bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni akílódé tẹ́ tún wá ń gbélé wa bá mi. kìsẹ́ ẹbí mi ẹbí ni èmi wá ro kinní kan gẹ́gẹ́ bí ẹlẹ́ra ara torí pé n ò fẹ́ kí wàhálà ó ṣẹlẹ̀ sí ọ ká wá owó tó tówó ká wá gbẹ̀mù ká gbé fún abọ́ rẹ̀ ká fi pa lẹ́nu mọ́. ká tún fún abọ́ rẹ̀ náà ní gbẹ̀mù. abọ́ rẹ̀ gbẹ̀mù fún. ká tún fún abọ́ rẹ̀ náà lówó. bàbá ok mo ti gbọ́ yín máa fún abọ́ rẹ̀ ní 100,000 naira. bá tó dé 100,000 kéré abọ́ rẹ̀ la pé àwọn òòsà tí ó fún lówó pọ̀ yóò pé 200. ká fún 200. bàbá ṣé tí n bá ti fún abọ́ rẹ̀ ní 200,000 kò ní séwu mọ́. kò ní sí wàhálà mọ́ kò sábúrú mọ́ kò sábúrú kankan mọ́ bí ti wulẹ̀ ọmọ. ẹ mọ̀ pé mo fẹ́ràn yín o. èmi náà fẹ́ràn rẹ̀. ẹ má jẹ́ kójú tì mí o. ojú ò ní tí o ojú ò gbọ́dọ̀ tí o àti pé ajá gbọ́dọ̀ dèmólógbò lẹ́sẹ̀ nǹkan kan gbọ́dọ̀ sí ọ. ẹ̀yin náà lẹ sọ pé ojú òkè ń ti amọ̀ kòkó lójú amọ̀. lójú amọ̀ ọgáre ọmọ Yorùbá. ẹ̀yin làwọn mi ń bẹ̀ ojú ò ní tí o 200,000 báńkò tí 200 bá ti bọ́ sí lọ́la kò sí nǹkan kan bí ti wulẹ̀ ọmọ ọ̀la 200.
Barman. Ẹ wá. Ẹ wo ni nǹkan. Adúpẹ́ Ọlọ́run. Kájé ń wá. Adúpẹ́ Ọlọ́run. Fún mi ní tí mo mọ̀ ń mu. Wá. Ǹjọ́ ni ẹ máa ń ṣe àwọn àríyá yín tẹ́ ẹ máa ń ṣe ń àyìn náà? A máa ń ṣe artist night, a máa ń ṣe ladies night, a dẹ̀ tún máa ń ṣe gógó. Èyí gógó gangan ni tí a máa àwọn obìnrin máa jó ń wò. Ẹgẹ́ tiẹ̀ sàrọ̀ náà ni sà. Ǹjọ́ ni ọ̀bọ̀ sí? Ọ̀túnla ni sà. Èní, ọ̀la, ọ̀túnla. Ọ̀túnla àbí? Màá dé lọ́la. Ok sà. Màá dáde ilẹ̀. Ṣé ẹ gbọ́? Ẹ tó bá pé mẹ́jọ ni máa ń wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ dín wọ́n pé bíi 14. Ok sà. Torí mo fẹ́ gbé ọmọ. Oríire tó wọlé tọ̀ mí ẹ̀yin náà jẹ́ mbẹ̀. Kò sí wàhálà sà. Ẹ gbọ́? Kò sí wàhálà sà. Kò sí wàhálà. Yín rẹ̀ yìí náà lágbára Ọlọ́run. Ok sà. Ẹ̀yin náà jẹ́ inú ọlá tó dé yìí. Kò sí wàhálà sà. Oríire ni. Títúndé bá fi fún mi ní 200,000 tó lóun ó fún mi. Ń wà mú 10,000. Ń lọ fún abọ́ rẹ̀. Ń yá o. Ẹ ra gúgúrú àtẹ̀pà fáwọn òòṣà yín. Ṣùgbọ́n 190 tó kù gbogbo ayé ń jẹ kíní kan ayé ni. Tí n bá ṣe báyìí mo bu nǹkan ni. Tí n bá tó wá ṣe báyìí torí rẹ̀ gangan ni mo gbá mú. Ayé ìdùn jẹ jù yà lọ. Ẹ mú kan sí wẹ́ẹ̀ dákun o. Barman. Bọ̀dá jáwé. Ìwé ọmọ ẹjú yín jáwé. Egbò sì mọ ẹjú yín gbà. Ẹ wò ó. Àkíyèsí kan lèmi fẹ́ pè yín sí o. Lórí ọ̀rọ̀ ẹbí wa yìí, ọmọ tó ṣaláìsí tẹni a máa sì tutù. Abáníká máa sì tutù. Ká máa gbẹ́bọ, ká máa búra. Kí la fẹ́ fi gbogbo eléyìí ṣe? Ayé yìí ti lajú. Àwa ti mọ àwọn èèyàn ńláńlá láàrin ìlú yìí. Ẹ wò bọ̀dá, ìní purọ́ fún yín. Mo ti dáyàn mọ̀. Ṣé ẹ ń gbádùn ọ̀rọ̀ mi báyìí? Ẹ wo ẹ pé bàbá Mary kẹ́ ẹ bá sòtí jó gidi ọ̀rọ̀. Ọ̀dọ̀ Ọlọ́run la ti wá. Ọ̀dọ̀ ẹ náà la sì padà sí. Iná lè la ẹwà nínú ẹran létí ìtókù ẹ dákun. Ọ̀dọ̀ ẹ la ti wá. Ọ̀dọ̀ ẹ náà la sì padà sí. Sọ̀rọ̀ mi yẹn sí. Ẹ bá bàbá Mary sọ̀rọ̀ kán já gbàgbé lórí kíní ká jáwọ́ lápọ̀n tí Ọ̀yọ́ ká dá mi lákaná. Ntọ́ sọ ìdùn mi o. Ó dùn mí àwọn ìní fi ṣèbínú. Ṣé bá gbàlagbà níwọ náà? Gbogbo ohun tó ń ṣẹ̀ṣẹ̀ ń wá ń sọ pé ká já mi bẹ́ẹ̀ yóò yẹ kó yí ọ dáadáa ọláyédáyé èbò. Ṣé ayé ọ̀dà yé òyìnbó láwọn amójú egbò láwọn fi tẹ̀lẹ̀? Àbí bàbá ó gbọ́n bẹ́ẹ̀ mú ọmọ wa gba bàbá ń kó torí pé ayédáyé òyìnbó kọ yóò rí bẹ́ẹ̀ mọ́ báyé jẹ́. Ìdálù ìṣèlú ẹ̀jẹ̀ àṣẹ bí wọ́n ti ṣe kó lè rí bí ti rí. Ó ní bàbá mi rí sọ̀rọ̀ bá mi rí kọ́ lọ́sẹ̀ wàálẹ̀. Ọ̀rọ̀ ọ̀rọ̀ yìí ìdílé wa ló ti ní àwọn tó ṣẹ̀ wàálẹ̀ ni wọ́n ní. Gbogbo ẹ̀ náà ló yẹ kó yé wọ̀ náà ká lọ́ọ̀ sásẹ́yìn. Wọ́n ṣe kínní yìí lè láti máa fi dáàbò bo gbogbo ẹ̀mí ọmọ ìdílé yìí àtọkùnrin o àtobìnrin. Ìwọ náà worú nǹkan àjálù burúkú tó ṣẹlẹ̀ nígbà tí Mary kú tí àwọn apọkọ rẹ̀ pé wá ṣètùtù o pẹ̀lú ìyàwó rẹ̀ o bó bá jẹ́ pé onífẹ̀ẹ́ rẹ̀ tó tọ́. Ọkọ ń fò ní dòní fọ̀ ládọ́la níbẹ̀ la àti rókù mọ́. Ṣé bá ṣe arókù mọ́ yìí sí káwá dákẹ́? Ṣé bẹ́yàn bá bá wọ sọrú rẹ̀ sọ gbà tó ní kémi bàbá Mary sọ? Èmi ò lè bá wọn sọ o. Ohun tẹ́mi mọ̀ ni pé a ṣe ètùtù tó yẹ lórí ọ̀rọ̀ yìí. Fàkátì. A ṣe. Tẹ́mi kàn rí ni pé àìmọ̀ ọlágbẹ́ wa ti jáde a ti mix up pẹ̀lú àwọn èèyàn gidi ṣùgbọ́n àwọn olóyìnbó máa ń jẹ́ kó yá wípé nuisance is a disease. Àrùn gidi ni fẹ́ẹ̀ tí ọba mọ̀ àwa ti mix up pẹ̀lú àwọn èèyàn a ti jáde pẹ̀lú àwọn èèyàn oríṣiríṣi a ti travel káàkiri abroad. Ẹ dákun dúró kí ni ọ mix up tó ń tẹnu mọ́ sẹ́mi ò mix up ni. Kalẹ̀ yín mọ̀. Èmi náà ti travel rí. Níbo lẹ travel lọ? Níbo lẹ ti travel lọ? Mo sì dé Kotonu rí. Wọ́n ní òsàsọ̀ ń gbé tó ń bẹ̀ wọ́n ń ṣe wọn sì jẹ́ ọ bàjẹ́ kí ló dé tí wọ́n fẹ́ bá ti ajẹ́. Bọ̀dá Jáwé nǹkan ń ṣe yín. Ó pè mí bọ̀dọ̀ ní nǹkan ń ṣe mí. Nǹkan ń ṣe yín of course
tí nǹkan bá ṣe yín ẹ̀yin lọ Kútọ́nù dé pé tínú bá bí mi tí mo fẹ́ lọ rè jẹun níbẹ̀ tí n fẹ́ wọkọ̀ ẹsẹ̀ ni màá ń rè Kútọ́nù lẹ́kùlé ọ̀dọ̀ mi ń bí. ẹ mọ Tógò. ẹ ǹdẹ Tógò rè àmọ́ ṣé wọn ò ló sàn Tógò. ẹ lè mọ bẹ̀ náà Tógò dẹ́n rí yẹn wọ́n ní òòsà ń bẹ̀ òòsà kan bẹ́ẹ̀ ń pẹ́pẹ́ ni wọ́n ń pè gbogbo gíga rẹ̀ kò jù yín lọ báyìí. wá má fi mi wó òòsà ń tó bá fẹ́ sọ ni ọ̀sọ̀ torí inú ti ń bí mi sọ̀rọ̀ rẹ kí n máa bá tẹ̀mí lọ. inú ń bí yín ọ̀dà níṣẹ́ lédè kẹsà ẹ ṣe àbí. a ṣe o ẹ ṣe. gbogbo ẹbí ti panu pọ̀ pa ṣe èmi náà fọwọ́ sí pa ṣe ǹdẹ́ mi mọ̀nù a ṣe o bẹ́ẹ̀ ni a ṣe ètùtù yìí. ẹni ọba ní kẹ́bọ̀ mọ́dà kọ́ bọ́ bẹ́ẹ̀ lọ àṣefín o èèmà ìbò òrìṣà kẹ́bọ̀ mọ́dà. èmi là ṣèfín èmi mo ní kẹ́bọ̀ mọ́dà àbí nǹkan ṣe bàjáwí ẹ ṣí èrè látòní lọ tí n bá pè yín bó ọ̀dà ẹ pa mí ìní pè yín bó ọ̀dà ẹ ti ta ẹ̀jì yín lájú eyín. àmọ́ ọlọ́kadà ìjà. ẹ wo bàbá gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn kò bá mi lé mọ́ rárá bí mo ṣe wà èmi ti kúrò ní gbogbo àdúgbò gbogbo agbègbè tẹ́ lè rí mi sí òótọ́ mo sọ fún yẹn ẹ lè rí mi mọ́ for now ẹ tí ẹ lè rí mi mọ́ ṣe ti gbọ́ tẹ bá wẹ̀yìn kẹ́ mọ̀ pa owó ti lọ ni bàbá mo ti lọ ẹ ti fẹ́ gbẹ̀mí mi mo ti lọ kí ló dé wọ́n bí sórí mẹ́ja ni wọ́n dẹ̀ fẹ́ pa mí fún ìyá mi. kí ló tí bàbá yìí dára dúró látẹ̀kan náà kọ́ ṣàdáhùn kọ́ wá fíyàn lòó torí tiẹ̀ ti sún èlò ní tiẹ̀ sí ní pàrọ̀ mi tí mo fẹ́ lọ ṣe pàrọ̀ girl. wọ́n lo enjoy mi ò kú enjoy anything mo tiẹ̀ fi ilẹ̀ enjoy and my money na I need to do my best. àwọn bàbá á dáadáa wọn kí àdá mi. this man answer me I dey go out. God, no dey like this kind of man. I never find yourself like this. I no time for this kind of old man matter. Manager bá ń ṣe àlàyé fún ọ bí mo ṣe ṣe fún ọ. Bàbá ṣe rí ẹ̀yin lè máa ṣàlàyé nǹkan yín fúnra yín torí ẹnu yín ló ti máa dùn ẹ mọ̀ pé pàtó ń jẹ gbádùn mi ò sí bẹ́ẹ̀. ẹ dákun ẹ̀yin ìyá mi fọlọ́run bá bẹ̀yìn ẹ rí i pé lálẹ́ àná nígbà tá a ṣe ẹ̀kọ́ kan tán ẹ rí i pé mo jáde tí mo fi aṣọ kọ́rùn tí mo fọkàn mú ṣòkòtò mi báyìí ẹ rí mi nígbà náà. bàbá ẹ mówó bọ́ta. ọ̀rọ̀ náà ni mò ń bá bọ̀ yìí mo wá lọ pé Bátúndé olórí burúkú ara rẹ̀ ó lé ATM tí máa san owó fún mi pé kì í sì gbowó lálẹ́ àná o ká sì yanjú tì í náà láàárọ̀ yìí ṣùgbọ́n ẹ rí i pé mi fi ara rẹ̀ ṣe gan dáadáa tílẹ̀ fi mọ́ ṣùgbọ́n ní ìsìn báyìí ẹ wàá jókòó ti mọ́níjà ọ̀rẹ́ mi èmi ọ̀bọ̀ gbòòrò ń wá owó yín wá ebi 30,000 ni. ẹ wo bàbá tí èyí ti bá fún yín ní ìgbà tí ẹ máa gbé ṣẹlá ló kọlù yín ni you no tell them na which kind craze be this one látàárọ̀ ẹ̀dẹ̀ ń ṣe ọ sọ fún mi sí pé kò sówó. ẹ tẹ̀ dúró náà bàbá ṣẹ́rí elé Òṣogbo ló ti wá ṣẹ́rí elé Àjà ló ti wá àwọn méjèèjì mi ṣàdédé pè wọ́n tí ò bá ń ṣe pé ẹni tó bá ṣúọ̀ fún mi ni mo máa ń pè wọ́n fún bí irú bẹ́ẹ̀ ṣe sọ mánéjà bámà mi bóyá ṣàlàyé fún mi ló jẹ́ ń pè wọ́n ẹjọ́ ibẹ̀ yẹn náà lèmi náà ti ń rí nǹkan ẹ fún wọn lówó wọn kán máa lọ. ẹ mọ tó ṣẹlẹ̀ báyìí mo ti gbọ́ gbogbo àlàyé tí mọ́níjà ṣe èmi náà mọ bàbá jẹjá bá sọ lódò àmọye tó tó ẹ gbìyànjú àjọ gbìyànjú fúnra wa ni. ṣe rí bàbá yìí nǹkan tí bàbá yìí ń ṣe young boys gan ò lè ṣe o bàbá tó gbé àwọn méjèèjì tira mọ́jú bàbá ẹjọ́ ẹ gbowó bọ́ta. kí ni àtiwá ń sọ̀rọ̀ ẹ̀ ń sọ pé kínní ṣé ìgbà tí à ń ṣe sẹ́yìn náà ṣe use ni. na my work I dey do o use kọ̀kọ̀kan kò sí use kọ̀kọ̀kan ń bẹ̀ iṣẹ́ mi mò ń ṣe owó ni kò bá ń gbé jáde ń ṣe àjẹ́ bẹ̀. ẹ dá mi lóhùn ká tún jókòó ká tún ṣe lágbo mélòó. mo rí ìbínú àṣẹ wo tí n bá gba yín ní ojú ẹ rò pé ṣé là kọlu ó ti àdè tọ́ fẹ́ ó yá. ẹ mọ̀ tó já sí èmi níta gbangba. madam ṣé ti jẹun. oúnjẹ díẹ̀ náà jẹ látàárọ̀. toróògùn tí mo kó sí ìbá látọ̀ ló ṣì wà ń bì báyìí. àtàwọn náà ni mo ti ń bẹ̀ wọ́n pé kán lóògùn wọn ò lóògùn bóyá iná bàbá ń bá wọn sọ̀rọ̀. bẹ́ẹ̀ ni oògùn rí ọkọ̀ bá lọ sọ máa fi àwọn ọmọ rẹ̀ dà. Má lo oògùn sá
ọmọ ó yẹ lóògùn. Mary 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 Mary. Mary dákun mi mọ gangan gba. Nọ́ọ̀sì tí lórúkọ mi ṣe Mary. Nọ́ọ̀sì tí. ẹ lo oògùn yín. Nǹkan kò ṣe mí ẹ máa lọ nítorí ẹ máa lọ. Madam. wọ́n ṣe máa ń pariwo Mary 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 nìyẹn wọ́n ṣe máa ń ṣe always nìyẹn kò tẹ̀ sí wàhálà ṣe hàn pàwọn àgbà bọ̀ wọ́n ní kí sọ̀bìà tó dé bò olúkọ̀bì là á ké sí èyí máa ránṣẹ́ pa àwọn ọmọ yín ni ogun Mary 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 ó ti sẹ́mi. ẹ máa lọ nítorí ẹ máa lọ alára mi ti yá nǹkan kò ṣe mí mọ́. Ẹlẹ́dẹ̀ báwo ni mo wà òkè mo wà lé wọ́n sáré pé mi sì para dádì òyà ni pé kí wọ́n á gbé wọn mo wá ní pé kó má bọ́dà rẹ̀ láti wá bá mi pé kí n sọ fún ilẹ̀ kó má kí wàá máa bọ̀ ń bí báyìí èmi náà sì mọ bó ṣe ń ṣe wọ́n kọ́ sáré step mother mi ló pè mí sìn pé wọ́n wà òkè kí wọ́n á gbé wọn okay. All right. Mama lọ síbẹ̀ nsìn. Okay. O ṣé. Love you too. Ẹ̀gbọ́n kí ni ṣíṣe báyìí ní ìṣẹ̀lẹ̀ tọ́ra wà tá a ríra wa rè. Gbogbo wa náà ò lè dọ́gba náà ṣé bá ní ká pàdé ní òṣàlẹ́ ni ẹ̀wọ̀n ò búra. ẹ ń gba àfàdéhùn sí nǹkan pé tó lé ní ká lọ wájú alálẹ̀ gbogbo ẹbí o tọ́wọ́ di pé àwa ń dé ní méjì mẹ́ta ṣé kálukú ò ní lọ bí iṣẹ́ mọ́ ni ebi ká ṣe ń tàṣe láàrin ìṣẹ́jú mélòó náà ni èmi ti ra gbogbo àwọn nǹkan ètùtù lẹ̀. a máa lọ sọ́hùn àkàrà ọmọ abẹ́kọ̀ lọ́hùn ni o wọ́n wà bá wa lọ́hùn. gbogbo wa lè dọ́gba. ẹ ká wọn bá ti ọmọ lọ. ẹ ǹlẹ́ o àwa nù. irú rìn wo ló wá rìn. nǹkan ló ṣẹlẹ̀ o sẹ́ẹ̀rì bẹ́ẹ̀ mi ṣe ń bọ̀ mo ní kó má jẹ́ pé èmi nìkan ní ìdáwà mo sì gbalẹ̀ àwọn àyìnlá nù ọ̀fọ̀ ti sẹ́yìn o. ọ̀fọ̀ ṣe ta ni. àyìnlá orí ààrẹ ní bẹ báyìí o ó súnlẹ̀ báyìí ní tí ó lè jẹun ìyàwó ẹ̀ ni mo bá ti ń fún lóúnjẹ lọ́wọ́ kọ́lá ẹnu rẹ̀ ò gbá síbí ẹ mọ fídà tí wọ́n fi ń rọ ọmọ lóúnjẹ òun náà fi ń rọ wọn ni báyìí la yí ẹsẹ̀ rí ni fídà ọmọ kékeré láìsọ ọmọ ọdún kan fídà ni wọ́n fi ń rọ lóúnjẹ báyìí o orí ààrẹ ló wà. kò lè dìde ọkọ̀ gbá ni. ẹ̀rọ márùwá ló gbà bó bá tẹ̀ ṣe pé ọkọ̀ ló gbà ṣe bí yóò sì lẹ́nu àti sọ̀rọ̀ pé ẹ dákun ibi ní dùn mí o bátìrì ọ́díò ẹ ti lò. irú kí wàá lélẹ̀ ìbáyìí o nígbà àgbẹ́jọ́ kọ̀ látẹ́kùn wa pẹ̀lẹ́rì jẹ ṣé àwa ní búráńdì òòsà ni. ẹ kàn fẹ́ jọ́lẹ̀ àbí kàn dàbọ̀ bá ṣe rí. kí ni tá a lè ṣe báyìí. ibi tẹ́ ẹ lọ gangan mo ti mọ bẹ́ẹ̀ ṣe rí ngbà tèmi ń bọ̀ èrò kan sọ sí mi lọ́kàn kò sí nǹkan tẹ̀yìn ò lè sún nítorí lè mú February 14 di March 28 ẹ jẹ́ káwa náà sún eléyìí bá àyìnlá bá yá a máa padà lọ sí ìdí òòsà a máa lọ búra nítorí mi rònú. Adigun kò sọ̀rọ̀ ọ̀nù tó wí yẹn. kí lẹ wí. gbogbo ètùtù tó yẹ ká tó ṣe ìbúra láti ṣe o nítorí náà a gbọ́dọ̀ búra o ṣé ó sì ń sọ̀rọ̀ ṣá. ó sọ̀rọ̀ àmọ́rọ̀ rẹ̀ ní tracking torí nǹkan tí mo béèrè lọ́wọ́ ẹ̀ ni pé ṣé ọtí yó ó ní sọ́ọ̀jẹ̀ sí ó ní kò sọ ju dáílọ́gì méjì lọ. Adigun ìwọ àti Jáwé ẹ lọ sọ́hùn ẹ lọ gbé wa ẹgbẹ́ wa á di òòṣà. ká lọ gbé wa. ẹ lọ gbé kọ̀ọ̀kan mọ́ yóò bá wa náà ẹ jẹ́ káwọn náà ṣe kò lè wá náà. yóò wá eléyìí yóò wá tẹ̀lé wọn ẹ lọ gbé wa ẹ má pẹ́ o. dádì mi báwo lára yín ṣe ẹ ṣàṣọpẹ tí wọn kẹ. ara mi ti yá àìrọ́kùnrin ẹyẹ lórí ìtẹ́ péré lológo tèmi máa jí mo ti gbádùn. ẹ ṣọpẹ tí wọn kẹ abẹ́kan manage. èmi ara tèmi mọ̀ ti yá kàkà kọ́ rẹ̀ mi máa mọ́rẹ̀ rodò máa fi sọ mi ẹja lóore ara mi àtúbọ̀ wá pò ọmọọlá ọ̀rọ̀ ká máa ń gbé mi lọ́kàn tí mo fẹ́ sọ fún ọ. ó ti dàgbà láti jọ yìí wọ́n yẹ kó o ti mọ́kọ wálé ọkàn máa ń pè my dear my dear my dear lásán ó jẹ́ àmọ́ ọkọ ọ̀hún tó ń fẹ́ wọ́n yẹ kọ́kọ́ rí ó ti yọjú sílé kọ́ wálé kóríà gẹ́gẹ́ bí ẹbí àti àwọn ará kọ́ sanwó bàbá gbọ́
ìyá gbà owó ẹbí kó san gbogbo ẹ̀ kókó wa kó sì wàá mú ọ sọ́dọ̀ kọ́ ọmọ bímọ fún un wẹ́rẹ́. Daddy ṣé bẹ́ẹ̀ mi ni mo mọ nǹkan tí mò ń ṣe ọ̀dọ̀ mi ní kún wà tí má yóò máa mọ̀ Daddy ṣé bí Túndé ni ẹ má wọrí ẹ má meet ẹ very soon bí àkọ́ tó ń ṣe yín nìyẹn. mari kí ni kí ló máa pè mí ọlọ́run wa ń gbọ́. Daddy Túndé òṣèré orí bẹ́ẹ̀ yẹn o ọ̀tẹ̀rí pé ó busy time tẹ̀ dé yìí ni o. Hello there. Mo wà lé now. O ti dé ìbàdàn o ṣe wá ń pè. Àwọn náà wà ní. All right. Okay, jẹ́ mọ́lẹ̀. Okay. Nínú ti dé ìbàdàn. Túndé. Ọkọ ẹ̀. Ní ìmọ̀ àti. Mo wà ṣe mo wà pa. Dani. Daddy ẹni. Tódé. Daddy. Mbẹ. Túndé. Daddy. Ọkọ rẹ nu. Ó ṣe ìpele Túndé. Tó àmọ́ ẹ. Daddy ọkọ mi nìyẹn. Ọkọ rẹ nu. Àárẹ̀ tẹ́ ní ń ṣe mí. Ẹ̀tọ́ wa nìyẹn nu. Ẹni tí ń ṣe mí nù. Ó nu ọmọdé ẹ̀. Ṣadé. Daddy. Daddy kò possible. Àló ní ń ṣe mí. Ṣé ọmọ bá ń jiyàn ni? Tí n bá yọ wọ́n mọ̀ ọ̀dọ̀ mi sani kò wà. Kò jù bẹ́ẹ̀ lọ. Nítorí ẹ̀. Daddy mi kí ni ló wà láàrin ẹ̀yin àti Túndé gan-an? Túndé lẹ̀ ṣé bẹ́ẹ̀ mi àti Túndé ni tí bá láti rí kò sábúrú kankan tẹ́mi bá ti fojú kan Túndé. Daddy mi torí bó ṣe rí ilé ẹ̀kọ́ bó ṣe sábọ́ta ló ń bà mí lẹ́rù o. Ẹ ń tọ́ wẹ́bí nìkan lẹ̀rù ń bà mí àti Túndé lẹ̀. Tí mi ò rí tí n bá rí ọ̀rọ̀ ti parí. Gbogbo tẹ́bílẹ́kì sọ́tà báyìí sọ́tà báyìí. Ẹ̀tọ́ kú akẹ́kọ̀ọ́ sọ̀rọ̀ wọ́n pàdé ńjọ́ kan tó ní báyìí ìyá wa wọlé báyìí. Kí ló dé tó ń sá fún mi ìwọ ọmọkùnrin yìí? Ikọ̀ dá báyìí. Bàbá mi ò sá fún mi. Ọ̀nsá fún mi. Ọ̀nsá. Túndé kí ló tó ń sá fún dádì mi náà? Ọ̀nsá. Má bọ̀ lẹ́wọ̀ ẹ jẹ́ kí n ṣàlàyé fún un. Ọ̀nsá ṣe rí a lot of things ló ṣẹlẹ̀ tẹ́ẹ̀lì understand. Mi ò sá fún yín. Mi ò sá. Tó dá. Mi ò lè sá fún ẹni sùn. Túndé má Ẹni ṣe mo fẹ́ kí báyìí. ọ̀rọ̀ tí mo fẹ́ sọ kó yé yín ni. Bẹ́ẹ̀ wọ́n pé kó fi mí lẹ̀. Dádì mi ẹ fi lẹ̀ kò ní sá lọ. Ebi pẹ̀lú rẹ̀ ló yé. Mi ò lè sá lọ. Aṣá àmọ́ra wa. Awòdẹ̀ ni wa. Mi ò lè sá. Mi ò lè sá. Ẹ ṣáà fi mí lẹ̀ ní sùn. Dádì mi ẹ fi lẹ̀. Ẹni kan fi mí lẹ̀. Mi ò lè sá. Ẹ fi mí lẹ̀. Mi ò lè sá. Ẹ já máa lọ. Bàbá. Bàbá Túndé ọ̀nsá. Kòkòrò ló rìn mí lẹ́sẹ̀. Mi ò sá. Bàbá Túndé. Òní má ṣe báyìí má disappoint me now. Bàbá ẹ já lọ. Dádì mi ẹ fi lẹ̀ ó máa wọlé. Ẹ̀yẹ ṣáà fi mí lẹ̀. Wọ́n lọ bọ́kọ̀ tí wà. Àyìnlá gbogbo bó ti ń ṣàlàyé ọ̀rọ̀ nǹkan èyé mi ìyá ọmọ mi rèé ọkọ ẹ̀ rèé gbogbo kankan èyé ẹbí ṣàlàyé kó kí gbogbo ẹ̀ yé wa. Àlàyé tí mò ń ṣe ni wípé kí gbogbo ẹbí pátápátá mo falájọ bíbẹ gbogbo ẹbí kan forí jìn mí sẹ́rí gbogbo aburú tí ń ṣẹlẹ̀ nú ẹbí látijọ́ ìtẹ́lẹ̀tẹ́lẹ̀ wá ọwọ́ mi àtọwọ́ ọmọkùnrin ni ìyá jẹ́wọ́ àsìkò jẹ́wọ́ ẹ̀ la wà yìí nígbà tí ọmọ kú tán tí gbogbo ẹbí ní á ṣe orò mo á rò wípé kódà bí gbogbo ẹ ṣe ń lọ yìí ó sì bá ń sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọlúwàbí aṣáàdọ̀gbọ́n gbé òkú alọ̀rẹ̀ sin torí èdè yìí mo à ń bẹ̀ yín pé ẹ dákun torí Ọlọ́run ẹ forí jìn mí mo falájọ gbígbẹ gbogbo yín ní ìsìn gbà tó tún wá ṣe gbàdà tó ṣe gèdè ọmọ mi ló tún padà wá fẹ́ ó ti wá ṣe tán láti ṣe gbogbo ètò
ẹ wo bàbá ẹ bẹ̀rù Ọlọ́run ẹ bẹ̀rù Ọlọ́run èmi ò mọ̀ ń pa gbogbo nǹkan tó ń sọ yìí o n tí mo mọ̀ ní pé wọ́n á gbowó lọ́wọ́ mi wọ́n dẹ̀ láwọn ọmọ báwọn ṣe máa ṣe tí ò ní sí wàhálà mọ́. ebi wọ́n lọ fọ̀rọ̀ lọ mi tó bá fọ̀rọ̀ lọ mi ṣé wọ́n nǹkan dédé sọ pé mọ̀mọ́ bí oro léṣe rí ìwọ́n lọ fọ̀rọ̀ lọ mi. ọ̀rọ̀ wo ló ń sọ tí ń rùn lẹ́nu rẹ̀ àlejò tọwọ́lù ti ń tọ́ka sí sàárè àfọ́jú sí kò lọ́wọ́ ńlẹ́nu. sóhun mọ̀ bí tá a gbókun sí ni ebi wà lọ́mọ bẹ̀. àwọn náà tẹ gbókun fúnra ara wọn mi mọ́ pa owó náà kọ́ gbà lọ́wọ́ mi. máa wo ṣé jàre ń tiẹ̀ kan kò ní ṣe ṣẹ́ ń gbọ́. imú mà níkà o. wo imú nìkan kọ́ ló níkà gbogbo ara ló níkà bọ̀dá kò ní da fún ọ mo yọ bọ̀dá kò ní orúkọ ẹ̀ àti ìwọ lọ́dá gbogbo wàhálà lẹ̀ tọ́ba tún ṣe máa wo ojú wọn bí ojú kò ní da fún ọ. ẹ ṣe olórí burúkú nìyẹn o ẹ má bínú jáde bọ̀dá jáwé mo ti rò pé ẹ̀yin lẹ ń dá gbogbo wàhálà pé gbogbo bóyá ẹ̀yin lẹ ti lẹ ń dẹ bí warú ni àti olórí burúkú bí kun máa wo kun ẹbí kẹ́gì 50 litre àṣẹ wọ ni. tọ́ba pè mí lọ́kùn tìbà àbí kò fẹ́ da fún gbogbo ẹbí wa ni. tó o lè mú mi tí wọ́n bá fi álẹ̀. ẹgbẹ́ ẹ ti rà dáadáa mọ́ wọn bá wọn gbogbo eléyìí tẹ̀ ń wí ẹ̀ ń tẹ́ pé elémi èmi mo gbé kọ̀ọ̀kan mi èpè láì rágbọ̀nrín ngbà mo ti mọ̀ pé wọ́n ṣẹ̀ èmi sámọ̀ pé àwọn aráàlẹ̀ ò fi ojú àṣebíyàn ọjọ́ kan èmi ò dáwọ́ dúró ní pípa síságùn kí n jí lóru kí n mọ porí àwọn gbogbo orúmọlẹ̀ kí n mọ pé bí ọ̀rọ̀ ìwákàsí rí tú ara wa ní ọ wá jẹ́wọ́. ẹ̀gbọ́n mi ẹ wá wo sáwọn tẹ́ fẹ̀yìn lẹ̀ fún rẹ̀ báyìí nù ẹbí mi bá ní tàn yín lọ́rọ̀ òòṣà wa náà ó tàpérò o ọ̀rọ̀ ẹbí orò ìdílé yìí ó tàpérò o sáwọn tẹ́ fi kinní lẹ̀ fún rẹ̀ láwọn wò wípé orò tá a bá ń ṣe tá à ń lọ́mọ kékeré kú ọ̀nbẹ orò wọn ò ní pẹ́ parun. kì í ṣe bíi ti Boko Haram o. dẹ́kun à ń sọ̀rọ̀ gidi lọ́wọ́ sọ́gbọ́ ẹ̀yin yìí ẹ̀ wá tó láti mọ́ mójútó àṣà ẹ̀yin gangan lẹ̀ ń bàṣà jẹ́ nítorí owó. ìwọ àìlá kò sì mẹ́bí yìí odori rẹ̀ kó dùn kí ẹ wo ń tọ́ ọmọ kú tí ó sì jẹ́ pé a ṣe kinní yìí ọ̀rẹ́ mi àwa kọ́lá sòfin yìí àwọn ẹbí wa àwọn bàbá tó ṣẹ̀ wálẹ̀ ni wọ́n ṣe. bàbá ńlá wa ló ṣe. wọ́n ṣe kinní láti máa fi dáàbò bẹ̀mí ara wa torí ọkọ lè má fẹ́ràn aya dénú aya lè má fẹ́ràn ọkọ dénú. ẹ ṣe gan sa ẹ jẹ́ kémi máa lọ ńgbà tí gbogbo ẹ ti ní ìbùdó sí. jókòó jàre ń bọ̀ lọ́lọ́. mo rò pé kò kàn mí mọ́ nígbà tẹ́ ti ráwọn tó dẹ̀ ti jẹ́wọ́. ọ̀rọ̀ wo ló yanjú sọ́ọ̀mọ̀ pé o ti dáràn mọ́ràn wọ́n fi yáwó èlé ó lóun ọ̀gàjà gbọ́ba létí sọ́ọ̀mọ̀ pé gbèsè ti di púpọ̀ lọ́rùn rẹ̀. ògùndá kan kò tí ì ka olóhùn ògùndá méjì. kò wá sábúrú níbi tó délẹ̀ báyìí nísìn ọ wàá padà ná ju iye tó yẹ kọ́ ọ náà lọ. owó tí ó tún wá ná owó tàǹsítírì owó ni ó tún ná mọ báyìí nísìn. ẹgbẹ́ nu yín sọ̀hún tẹ́ ẹ sọ owó ẹ sì fẹ́ sọ̀rọ̀ ayín rẹ̀ rú owó. dákun sọ́ọ̀rí ẹni tí mo tiẹ̀ kọ́kọ́ kírè tínú mi dùn sí torí ká ló ń bá yọ ọmọkọ́mọ ni àní rójútu ọ̀rọ̀ yìí ó ní okùnfà tó jẹ́ kó wọ̀ ọ̀tún dénú ẹbí padà ló jẹ́ ìjókòó yọ̀ wà ká máa rọ̀rọ̀ sọ lónìí àmọ́ bí wọn náà bá fẹ́ dáadáa fúnra rẹ̀ fún gbèsè ayé ara rẹ̀ ètùtù alákọ̀ọ́kọ́ ọkọ̀ọ̀kọ̀ ṣe yóò ti yàwó àkọ́kọ́ tọ́jú ọmọ ẹ̀gbọ́n mi tó o ṣe ẹni ọgbẹ́ kó tó o sì gbẹ́ jìn òun ní àwọn lẹ́yìn lẹ́gbọ́kù kò sí wàhálà ṣé bá ọmọ bíi tẹ́ ẹ sin òkú tẹ́ ẹ gbé sí. ó yẹ kó ọmọ bẹ̀. àjọ ọmọ bẹ̀ ni. ẹ wẹ mi ò mọ nǹkan kan pa gbogbo nǹkan tó sọ owó náà kò gbà lọ́wọ́ mi. ẹ má ṣe wọn mọ bẹ ẹ bẹ́ẹ̀ méjèèjì jọ ọmọ bẹ ni ó ti tàn sóòrè tútù tọwọ́ kọ̀ tọ́ ọ̀sẹ̀ ńgbà náà lọ́ọ́ kọ̀ọ̀kọ̀ sí. bẹ́ẹ̀ ni òun ti gbàgbé pé ẹkùn lànà ni ẹnìkan kì í rànà fín. ìgbéyàwó ló sì ṣe ọyẹ ò ṣe é pẹ̀lú òkú tẹ́lẹ̀ ni àmọ́ ńgbà tí ẹ ti lọ bò mọ́lẹ̀ báyìí ọ gbọ́dọ̀ ṣe pẹ̀lú sáré inú mo fi ní sẹ́yìn mọ́ bí ẹ ṣe é sí ọwọ́ à ń bẹ̀ mọ́jú àwọn èèyàn ti jókòó lálẹ́ níbi sáré báyìí wọ́n ti jókòó rẹpẹtẹ táàtò àga ni o bàbá ti tàga tán ọ wàá gbọ́sọ ìyàwó lọ́mọ gbé ayé mi dẹ̀yìn bọ̀ wá kọ́ wá yọkùn lọ́rùn mi dẹ̀yìn bọ̀ kọ́ wá yọkùn. lájẹ láàmú tún jó. nǹkan ṣe é pẹ̀lú jíjẹ mú yín ẹ dẹnu sọ̀hún bẹ́ẹ̀ ẹ fi nǹkan kún ilá o bàdá mi ń da wọn gúnlẹ̀ o n bá nà yín nǹkan ṣe é mọ̀ wá tó fún wákàtí méje tá ìyànjú ọ̀rọ̀ tán ni. ẹ wò bàdá ẹ mọ sẹ́rí ẹ bó ṣe wà ó ti wúlò fún mọ̀lẹ́bí wa ẹ já fi jógun ẹ bú fún gbogbo wa ká fi ṣẹ́sí lò. kí ló wá dé wọ́n sì ń kó sí mi lẹ́nu wọ́n ń kó sí mi lẹ́nu èyí a máa sọ fún ní gẹ́gẹ́ pé kókó gbé tọ̀ fún ẹ̀mí ni dákun tí mò ń sọ lọ sórí bọ́ bá ti ṣèyún tá a ṣe tuntun tán ọ wàá padà ṣe ti ìyàwó tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ fẹ́ yìí náà nídìílé tiwa o bí wọn ti ṣe nu àìfọmọ ọlọ́mọ láìsòro olóró. sóòsì. tẹ bá ti lo yá ó ti yá. ẹ ó yá ká mọ̀ lọ́ba yẹ tó wá béèrè kan ṣé o nífẹ̀ẹ́ eléyìí ní tòótọ́ ìfẹ́ òtítọ́. ẹrù mọ̀lẹ́bí ló ń bà mí
àwa náà ètè èèyàn burúkú so ní èèyàn burúkú wà ní wa ni. èmi ẹ jẹ́ ká ṣètùtù tán mo fẹ́ mi ò bá tẹ̀lé kó filẹ̀ kó má fẹ́.